Ashana, but let it be in a diplomatic way. Money wa kun Ashana saying, money yen koko lo bi emi nínú o. Money wa lọ sí evil WhatsApp group. Money wa bẹ̀rẹ̀ sí ní manipulate public. Nǹkan tí ò ṣẹlẹ̀ Ìyábọ̀, ìwọ tí gbogbo ayé ń wò. Ipe o máa fún wa ní justice, o fẹ́ bá wa wá justice. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní manipulate wa. Ẹ wá ń gbé different narratives síta. Money Ìyábọ̀, nǹkan ẹyọ kan tèmi fi ẹ lọ wò gbà yẹn. Mo ní àtìgbà yẹn ni mo ti ń gbé ẹ ṣépè Ìyábọ̀. Àtìgbà yẹn mo ti kórìíra ẹ. Àtìgbà yẹn mo ti ń wá fún ẹ. Mo ní ò ṣẹ̀ mí. Mo ní but Ìyábọ̀ which ẹ̀yin tèmi Bukky Jesse jáde tán fún Ìyábọ̀ Òjó, ó jáde tán fún Fúnkẹ́ Akíndélé pẹ̀lú Tóyìn Abraham. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni Bukky Jesse jáde tán fún ní inú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbádùn ọ̀rọ̀ tí Bukky Jesse tí ó sọ nínú fọ́nrán yìí. Ó ti yá. What you said today, mo ní màá tún sọnù pé number one, the fact pé ẹ ti sọ pé kéèyàn kan máa gbọ́rọ̀ wá síta. Tóyìn dẹ̀ gbé wá síta, mo ní Tóyìn jẹ̀bi. Mo ní number two, kò sí ẹni tó máa ṣe. Dó Ìyábọ̀ sọ pé Tóyìn bẹ òun dẹ̀ ti gbọ́. Mo ní kò sí ẹni tó máa ṣe, Ìyábọ̀ lè forgive Tóyìn. Àbí kò yé yín, mo ní so níbi méjèèjì Tóyìn jẹ̀bi. Mo wá láwọn tó ń kọ pé Ìyábọ̀ náà ti pull out nígbà tí Tóyìn ṣe over Sabi aunty. Ibẹ̀ ni mo wá fẹ́ lọ́nsìn tẹ́ẹ̀tì jẹ́ kí n lọ. Ṣàbà pé Ìyábọ̀ sọ tiẹ̀ síta àti Yétúndé Green ẹ̀ka Roma. Ṣàbà pé Ìyábọ̀ sọ tiẹ̀ síta la ṣe dájọ́. Ìgbà tí Ìyábọ̀ pull out ní ti Tóyìn ò sọ síta. Kò sẹ́ni tó mọ̀. Mo yìí máa padà sórí Tóyìn. Nǹkan tí mo ṣe máa ń pe Tóyìn lálábòsí nìyẹn. Tóyìn ò sọ síta. Kò sẹ́ni tó mọ̀. Tóyìn yìí tẹ̀lé Ìyábọ̀ lọ ṣe. Ó yìí tẹ̀lé lọ nínú gbogbo ìyàwó ọmọ Ìyábọ̀. Tóyìn yìí ń sáré kiri. Ó yìí ń ṣe wájú, ó ń gba ẹ̀yìn. Ìgbà tí Tóyìn mọ̀ pé Ìyábọ̀ náà pull out. Kí ló dé tí Tóyìn lọ ṣojú ayé? Tó bá jẹ́ èmi ni, mo ò ní lọ sí party yẹn. Má jẹ́ kí Ìyábọ̀ mọ̀ pé mo ń bínú. Ara àbòsí tí máa sọ fún pé Tóyìn ń ṣe nìyẹn. Are we on the same page now? Ẹ̀yin tẹ́ ń crucify me. Ṣàbẹ̀ pé ayé ta wà ń sìn, ayé no gree for anybody ni. Tó bá ṣe bọ́ta tó ń ṣàlàyé, ìwọ náà máa bọ́ta kó máa ṣàlàyé tiẹ̀. Ẹ gbọ́ mi ṣá. Ṣàbẹ̀ pé Tóyìn ò sọ síta. Ẹ get me. Over Sabi aunty is not after the wedding. Ṣàbẹ̀ pé before wedding ni. Ìgbà tó wá lọ ṣe ti Tanzania. Ṣé rántí? Wọ́n plan wedding ni. Ẹ rántí ni. Ẹ rántí ni. Ṣé ti rántí? No, it was not after. Get it, ṣá. Ṣé rántí pé ìgbà tí Tóyìn ṣojú tó ń ṣọ̀nà. Okay, it was after the wedding. Okay. It was after the wedding. Okay, yeah, mo ti gbọ́. Now, it was after the wedding. But ṣé mọ̀ pé after the wedding, àyìrí Tóyìn, ó máa tẹ̀lé Ìyábọ̀ kiri, ọjọ́ ń sáré kiri, ọjọ́ ń ṣe gbogbo ẹ̀ kiri. Ṣé ń gbọ́ mi? Tóyìn ò bá ti pull out ní gbogbo time yẹn. Ṣé ń gbọ́ mi? Tóyìn ò bá ti pull out. Nǹkan tèmi ṣe máa ń sọ fún yín nìyẹn pé okay, one over Sabi aunty was gotten from the wedding. Okay, ẹ ṣé. Ìyábọ̀ pull out. Ṣé yóò kọ́ lè bá mi sáré type? Kí ni reason tí Ìyábọ̀ pull out? Ẹ bá mi sáré type because I want to listen to you. Ẹ mo ti gbọ́ is after the wedding. Okay. Ìyábọ̀ pull out because of Funke's wedding, because of Funke's film. Oh yeah, ó ti yé mi. Because time kan náà làwọn méjì ṣe film gbà yẹn. Àbí? Èmi ò mọ̀ àwọn èèyàn ló kọ́ o. Is it because of Funke's film? Ẹ bá mi confirm àwọn èèyàn ló kọ́. Okay, Ìyábọ̀ pull out. Okay. Ìyábọ̀ pull out because of Funke's feature nínú film Funke. Okay. I'll be honest with you all this morning. Okay. Now, Ìyábọ̀ pull out because feature nínú film Funke. That was last year. Àbí? But gbogbo wa tẹ́ bá fẹ́ parọ́, àyìrí Tóyìn tó ń tẹ̀lé Ìyábọ̀ kiri. Àyìrí Tóyìn tó wà tí Ìyábọ̀ yìí lọ sí event. Ẹ sọ fún mi tí bá ń parọ́.
ìwà àbòsí ni Tóyìn yìí ń wù mo sọ fún yín ìgbà tí Tóyìn ti rí pé Ìyábọ̀ pull out ó dẹ̀ lọ rí ní fíìmù Fúnkẹ́ wà láìtàláì tí bá ti ń gbé sára tí mo fẹ́ sọ̀rọ̀ màmá fún Ìyábọ̀ latitude burúkú ẹ gbọ́ mi ṣá gbogbo yín tí ìgbà tí ẹ fẹ́ bọ́ta wá sọ̀rọ̀ ẹ gbọ́ ṣá màmá ṣe tí gbogbo yín máa fi mọ̀ pé mò ń bàjà láti December ẹ gbọ́ mi ṣá láti December kò pull out ó yìí ń tẹ̀lé nǹkan tí mo ṣe sọ fún yín pé ṣe rí àwọn èèyàn bíi Tóyìn yẹn okay sister sis sọ pé no reason was given but bí a tó okay mo ti gbọ́ ẹ jẹ́ ká máa sọ lọ ṣe wẹ́ pé gbogbo yín sìn ẹ sọ pé àríbi tán ti sọ pé tí Tóyìn ti sọ pé Ìyábọ̀ pull out gbogbo yín kàn sọ ni ẹ jẹ́ ká based on ni pé Ìyábọ̀ náà pull out but ẹ wá jẹ́ ká gbà pé Ìyábọ̀ pull out December ni over Sabi Aunty ti jáde títí di before movie premiere Tóyìn yìí ń fò tẹ̀lé Ìyábọ̀ kiri why can't Tóyìn be on her lane mo ń tètè bínú bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ń tètè bínú Tóyìn did not pull out don't tell me since that time Tóyìn pull out no recently Tóyìn ṣẹ̀ṣẹ̀ pull out tí gbogbo wa notice pé ìgbà Alábìkẹ́ God bless you ìgbà òtòrò má gbé ọwọ́ òtórí ìgbà issue yẹn gangan ni Tóyìn wá súnmẹ́yìn ṣé ń gbọ́ mi ṣá ibi tẹ́mi ti wá mọ̀ pé wọ́n ń jà ṣé ń gbọ́ ibi tẹ́mi ti wá mọ̀ pé wọ́n ń jà nígbà tí Alábìkẹ́ yẹn ṣé ń gbọ́ tí mo rí pé olórí burúkú ọmọ Alábìkẹ́ yẹn òtòrò má gbé ọwọ́ òtórí tó wà kísà lọ sí movie premiere abájọ tó ṣe kó gbogbo tó páàkì gbogbo bí ẹja sardine ṣé ń gbọ́ ìgbà yẹn tí mo wá rí pé ìgbà tó mo lórí burúkú yẹn bú Tóyìn tí mo rí Ìyábọ̀ tó sáré lọ embrace ẹ̀ ṣé ń gbọ́ ibẹ̀ lèmi ti mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ ṣé wọ́n ti pé mo wá ṣe chat yẹn ṣé gbogbo yẹn rántí tí mo ní Ìyábọ̀ why are you so wicked mo ní bí Tóyìn ṣe ń gbé ẹ kiri tó bí Tóyìn ṣe ń gbé ẹ sórí bí gálà mo ní orọ́ ọmọ ètò disrespect Tóyìn ó dẹ̀ sáré lọ bọ́mọ ẹ̀yà fọ́tò ó fi sínú film ṣé ń gbọ́ mi that is not ibi tí mo ń lọ láàárọ̀ yìí ìtorí ẹ̀yin tẹ́ sọ pé Tóyìn pull out Ìyábọ̀ náà pull out ṣé ń gbọ́ mi now ẹ jẹ́ kí wọ́n sọ nǹkan kan fún yín nǹkan tó ṣe máa ń sọ pé ó máa ń da ká máa sọ̀rọ̀ síta nìyẹn ṣé mo pé ká ní Tóyìn ti sọ̀rọ̀ síta àbá ti máa jà fún Tóyìn lọ pé Ìyábọ̀ wọn kì í ṣe bó ṣe ń ṣe yẹn ṣé ń gbọ́ mi ṣá now Ìyábọ̀ wá update Ìyábọ̀ tún wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ tún wá sọ̀rọ̀ nípa kíní tó bọ́ta Tóyìn tó bọ́ta tó wá sọ̀rọ̀ pé wọn show fíìmù òun ní cinema ṣé ń gbọ́ mo ti gbọ́ sis tẹ́ bá ń comment jù máa off comment mo ní ká comment mo má worry I just want to listen to them ṣé pé mi ò kí ń wo àwọn people mo then follow wọn so I don't want to make mistakes sis that's why I'm ready to comment a bit kalifi wa the same page ṣé ń gbọ́ mi Tóyìn tún wá bọ́ta sorry Ìyábọ̀ tún wá kọ sínú don't tell me Tóyìn has a free spirit that is a big lie that is a big lie alábòsí ló ní free spirit forget it free spirit ti tán láti ìgbà ayé àwa 50 even na ìgbà ayé àwa ẹ̀gan free spirit ti tán ẹ má jẹ́ ká máa manipulate nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ má sọ fún mi pé Ìyábọ̀ has a free spirit don't tell me that so ẹ má sọ fún mi pé Tóyìn ní free spirit irọ́ lẹ fẹ́ pa yẹn free spirit kọ́ ló ń pè ẹ wo gbogbo báwọn èèyàn ṣe ń dáyàn tó ẹ wo gbogbo báwọn èèyàn ṣe ń búyàn tó ẹ wo gbogbo báwọn èèyàn ṣe ń ṣèkà tó lórí social media sí ọ̀rẹ́ gan òjọ́ rẹ mọ́ àwọn èèyàn ò love ara wọn mọ́ ọmọ ìyá gan ò love ara wọn ẹ wá sọ pé Tóyìn has a free spirit orí yín burú fún nǹkan tẹ́ ṣe yẹn ìgbà tẹ́ ní ó ní free spirit kò ṣe ní free spirit fún Lizzy Anjorin ìgbà tó wà sí Lizzy Anjorin jà tí Lizzy Anjorin tún lọ tó wish ọmọ happy birthday Lizzy Anjorin bá parí ìjà náà ó lọ fọ́mọ ẹ̀ ní gift ẹ ṣe sọ pé ní free spirit ń gbà yẹn kò ṣe appreciate Lizzy bá parí ìjà náà ìgbà last year àbí 2 years ago ìgbà tíjà yẹn gbóná tó ti bá wọn parí ìjà Tóyìn ò dá sí but Lizzy ó kí ọmọ ẹ̀ ó celebrate ọmọ ẹ̀ ó celebrate ọkọ ẹ̀ ó tún ní kó lọ gbé gift fọ́mọ ẹ̀ ẹ ṣe sọ pé Tóyìn ní free spirit ń gbà yẹn ẹ jẹ́ ká máa sọ lọ ṣe tún rí
Ẹ̀wọ̀n tó ní only free spirit. Only Toyin does not like dragging. She actually be busy. Toyin like dragging, but she likes being on the media. Kò like dragging. Ló pe ẹ̀yin Tinubu baby. Kò like dragging. Ló fi full chest sọ pé òun support Tinubu. Alórí yín ti burú. I'm not here to insult anybody. Any sùúrù kẹjẹ kì í ṣe tán. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ ká máa sọ lọ. Ṣé ń gbọ́ mi?